ìjọba Kwara gbà wá o, gómìnà Abdulrahman ẹ gbà wá o, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ gbà wá o. Ó ti di ọjọ́ kọkàndínlógún 19 days tí kábíyèsí orí adé ìlú wa tó ti wà lákàtà àwọn ajínigbé o. Àríran lọ́rùn látọ̀dọ̀ ìjọba o, àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹ ràn wá lọ́wọ́ o. Èyí ni ariwo táwọn mọ̀lẹ́bí ọba ìlú Báyágan táwọn agbébọn Jigbe níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, èyí ni ariwo tí wọ́n ń pa o, tí wọ́n sì ní àwọn fẹ́ kí ìjọba kó ran àwọn lọ́wọ́. Àwọn aráàlú àti mọ̀lẹ́bí ọba ìlú Báyágan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara táwọn agbébọn Jigbe ni wọ́n tún ké gbàjarè síjọba o. Wọ́n ní orí adé ló ti lo ọjọ́ kọkàndínlógún 19 days ní kábíyèsí ló ti lò lákàtà àwọn báńdẹ̀tì àwọn agbébọn báyìí o. Àwọn ò lè sùn, àwọn ò lè wo, torí pé àwọn ọmọ ipò tí ọba aláyé wà báyìí o. Láti 19 days ní kábíyèsí ló ti wà lákàtà àwọn agbébọn. Ìjọba ẹ gbà wá o, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò ẹ bá wa ṣe nǹkan kan, àwa nìkan là ń dààmú kiri o. Ìjọba ẹ ṣàánú wa o, ìjọba ẹ gbà wá o. Òun ni ariwo táwọn mọ̀lẹ́bí ọba Sàlámì tí wọ́n jí gbé ọba ìlú Báyágan, òyí ni ariwo tí wọ́n ń pa báyìí. Lánàá òde yìí ni òwúyẹ́ kan ló sọ fún atótó arére yìí pé ọba ìlú Báyágan lẹ́yìn tí wọ́n ti jí gbé láti bí jọ́mọ́kàndínlógún báyìí ni wọ́n ti ní ó sì wà lákàtà àwọn agbébọn o. Wọ́n ní lẹ́yìn tí wọ́n ní káwọn lọ wá mílíọ̀nù 10 million káwọn lọ wá wá, látìgbà náà lọ́hùn-ún làwọn ti ń sarajọ, àwọn ń gbálé, àwọn ń gbòde, bẹ́ẹ̀ làwọn ń tọrọ owó káàkiri títí tí mílíọ̀nù 10 tó fi pé. Wọ́n ní nígbà táwọn pé rí mílíọ̀nù 10 tó pé tán, nígbà tí wọ́n pe àwọn, wọ́n ní káwọn máa gbé owó náà bọ̀ káwọn wá gba orí adé. Wọ́n ní bí ìlú 3 ni wọ́n dààmú àwọn lọ lọ́jọ́ Ẹtì Friday yìí o, tí wọ́n sì ní táwọn bá ti gbowó kalẹ̀ tán àwọn fi orí adé kábíyèsí àwọn ò fi kalẹ̀. Wọ́n ní ọjọ́ Ẹtì Friday yìí bẹ́ẹ̀ wọ́n ti ní káwọn wá sí Òmùaran, ní káwọn tún lọ ìlú kan, káwọn tún lọ ìlú kan níbi tí àwọn ò gbòó sí táwọn fi ti rí kábíyèsí. Wọ́n ní lẹ́yìn gbogbo wàhálà yìí àti ìdààmú ní àwọn gbé 10 mílíọ̀nù 10 náírà àwọn gbé fáwọn báńdẹ̀tì. Wọ́n gba mílíọ̀nù 10 tán, ǹjẹ́ kí wọ́n yọ̀ǹda kábíyèsí ni wọ́n bá tún ní ọ̀gá àwọn ní mílíọ̀nù 10 yìí ó kéré, àbí káwọn tún wá mílíọ̀nù 15 sí wá 15 million naira ni wọ́n tún ní káwọn lọ wá o. Lẹ́yìn táwọn ti bẹ̀bẹ̀ tí wọ́n ti gba mílíọ̀nù 10 tí wọ́n ti ní àwọn gbà á, àwọn ti fún wọn ní mílíọ̀nù 10 báyìí o. Wọn fi orí adé sílẹ̀ o, wọ́n tún ní káwọn lọ wá mílíọ̀nù 15 sí wá táwọn bá fẹ́ rí kábíyèsí láyé àti láàyè. Wọ́n ní báyìí o, inú ìdààmú ipò rúrọ́ kan náà ni ìlú wà o. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn mọ́. Ìjọba ẹ gbà wá o, gómìnà Abdulrahman ẹ bá wa dá sí o, nítorí pé kìnìún ọ̀hún ó ti ju agbára wa lọ. Ká tó rí mílíọ̀nù 10 gbàjọ gan agbára àgbàtà, bẹ́ẹ̀ ni àtúngbà kọ̀rọ̀ yàrá. Ní báyìí o, à ń bèrè ìrànlọ́wọ́ ìjọba, ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò à ń bèrè ìrànlọ́wọ́ yín o. Èyí ni ariwo táwọn ènìyàn ìlú Báyágan àtàwọn orí adé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, èyí ni ariwo tí wọ́n ń pa o. Ìjọba gbà wá o, gómìnà Abdulrahman ẹ gbà wá o. Èyí ni ariwo táwọn ìlú Báyágan àtàwọn orí adé àti àrùn ìjìgbàlẹ̀kẹ̀ nínú ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara. Yìí ni ariwo tí wọ́n ń pa o. Wọ́n ní látìgbà táwọn ti pariwo yìí tí ọba aláyé tó ti lo ọjọ́ 19 days lákàtà àwọn agbébọn, wọ́n ní ìjọba ò bá wọn dá sí o. Ọlọ́pàá kankan, àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ò bá wọn dá sí. Ẹ ṣàánú wa o. Èyí ni ariwo tí àwọn èèyàn ìlú Báyágan àti àwọn orí adé ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn, èyí ni ariwo tí wọ́n ń pa. Kọ́nà ọba mi kó ṣàánú wa ni.